Mo ń kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Àdúrà tèmi sí yín ni pé ojú tẹ́ fi wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi gbọ́ wá etí ọ̀hún kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Agara kì í dóníṣe Elédùmarè agara ò ní dá wa, ọ̀dá awokoro ọ̀dá owó kò ní ṣẹlẹ̀ sọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà látún mú wa sójúmọ́ máwòrán àti tí gbọ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa nígbà tó lóko oníròyìn tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́. Ẹ já wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ikọ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó ń jẹ́ Take It Back Movement ni wọ́n ti gbọ̀n mú báyìí o fún àjọ NCC. Wọ́n pè fún dídá owó ìpè àti dátà tó lọ sókè padà. Àwọn dókítà alábẹ́rẹ́ ní olúùlú ilẹ̀ yìí ti kéde ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọjọ́ 7 gbáko látàrí àìṣedéédé Wike pẹ̀lú wọn ní olúùlú ilẹ̀ yìí ọ̀hún. Ní ìpínlẹ̀ Ògùn, ilé-ẹjọ́ gíga ibẹ̀ ti pàṣẹ kí wọ́n yẹgi fún ọmọ ọdún 22 kan èyí tó ṣe bẹ́ẹ̀ tó gún òṣìṣẹ́ olówó nàbì kan pa sí inú ilé rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo wà báyìí níbi tí àjọ NNCDC ti ṣàwárí ọmọdébìnrin kan èyí tí kò mọ ibi tó ń lọ àti ibi tó ti ń bọ̀ tó sì ń pe gbogbo àwọn tolórí tẹlẹ́mù ní ìpínlẹ̀ ọ̀hún tán bá mọ ọmọ ọ̀hún láti tètè ké sí àwọn òbí rẹ̀. Ọwọ́ tẹ arábìnrin oníṣòwò kan tó ṣe bẹ́ẹ̀ lu ọmọ ọdún 13 kan ní ìlúkulù ní ìpínlẹ̀ Imo nítorí pé ó fẹ̀sùn kan mọ́ pé ó jí owó ọ̀hún. Ọwọ́ bá àwọn méjì kan tán ṣekú pa ọ̀dọ́kùnrin ní ìpínlẹ̀ Kebbi lásìkò ayẹyẹ ìgbéyàwó tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ máa kíyèsára o, àwọn báńdíìtì tí ń wọnú ìlú wá ìjọba ìpínlẹ̀ Sokoto náà fi gbé ta bẹ́ẹ̀. Àwọn ọmọ ogun ojú òfurufú mà tó ti ṣe bẹ̀bẹ̀ pẹ̀lú bá ṣe ṣe ìkọlù ńlá mìíràn sáwọn agbésùmọ̀mí ní inú igbó wọn nígbà tí ọ̀gọ̀rọ̀ báńdíìtì tó ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Wọ́n ti fẹ̀yìn Abu Ikima apàṣẹ ikọ̀ Boko Haram ní Ganzuwa janlẹ̀ báyìí nínú ìkọlù àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ikọ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tán jẹ́ Take It Back Movement ti gbọ̀n mú fún àjọ NCC. Wọ́n pè fún dídá owó ìpè àti dátà tó lọ sókè padà báyìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, Nigerian Communication Commission NCC tí wọ́n rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ nípa owó ìpè ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti fi ọwọ́ náà tán ti búlù àbá wípé kí owó ìpè àti owó dátà tá a máa rà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa fún pípè àti fún lílo dátà wa náà ti sọ dímọ̀ wípé àwọn ti gbó owó lé ní ìwọ̀n 50 ìwọ̀n ó ní ìyún 50% tí ó fi lọ sókè sí nígbà tí ẹni tó jẹ́ alukoro àjọ NCC ọ̀hún Reuben Moka èyí tó sọ dímọ̀ fún àwọn oníròyìn ó sọ dímọ̀ wípé tàbá wa fẹ́ fi ọwọ́ títa wọn oníṣòwò sim káàdì ìyún bí àwọn iléeṣẹ́ síìmù èyí tí à ń lò ní oríranran ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní tá a bá fẹ́ fi tiwọn ṣe níṣe ni àwọn ń gbèrò wípé ká ṣe àfikún owó ọ̀hún ní ọ̀nà tí yóò mọ ní ìwọ̀n 100% ó ní ṣùgbọ́n àwọn kò lè ṣe bẹ́ẹ̀ làwọn fi ṣe ní ìdajì 50% kí ó fi wọ́n sí ju ti àtẹ̀yìnwá lọ. Èyí ló wà fà á tí ẹni tó jẹ́ alákòóso fún ikọ̀ Take It Back Movement Sànyà Olújùwọ̀n tó fi ìròyìn náà léde látẹnu ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ ọ̀hún níbi tó ti sọ dímọ̀ wípé ìwà ìkà àti ìwà tí kò bójúmu ó ní ẹgbẹ́ ní ìgbésẹ̀ yìí o àfi kí ìjọba àpapọ̀ kó tètè pinwọ́ yín kó tó di wípé àwọn yóò túyàyà jáde láti ṣe ìwọ́de tó láàmìlaka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní tí àjọ NCC tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ran àwọn alágbàtà síìmù náà lọ́wọ́ níṣẹ́ ló yẹ kán wá ọ̀nà míì láti fi ṣe ìrànlọ́wọ́ fún wọn pé kì í ṣe ọ̀nà tí wọ́n ń gbà yìí láti fi ṣe àkóbá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ wípé àìsí oúnjẹ àìsí
owó òní à ń bá fínra tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà táwọn náà bá tún ṣe bẹ́ẹ̀ ṣe àfikún owó ìpè àti ti dátà tá a máa lò níṣe ni yóò ṣe àkóbá fún àwọn oníṣẹ́ tó jọmọ́ ti orí ẹ̀rọ ayélujára ní pàtàkì jùlọ níta àti ẹ̀fẹ́ ni pé ẹ yọ pátápátá kẹ́ ẹ dá padà síbi tó wà ó ní òòsà bó sì lè gbè mí ó sì fi mí bó ṣe bá mi ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó nítorí wípé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ gùn lé ẹ tún fẹ́ kó bá ọrọ̀ ajé wa pẹ̀lú bí ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́ bó ti ṣe ń bẹ ní òde báyìí ó sì náwọn tí ń rọ̀ yín ìyún àjọ NCC tí wọn ò bá ti wá gbọ́ báyìí á fọ́n yanturu síta tá a sì ṣe ìwọ́de tó lámìlaka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn dókítà alábẹ́rẹ́ ní olúùlú ilẹ̀ yìí ti kéde ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọjọ́ 3 gbáko látàrí àìṣedéédé Wike pẹ̀lú wọn náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ wípé ẹni tó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ yìí Nyesom Wike ó ní kò kọ ibi ara sí ìpè tí àwọn dókítà ní olúùlú ilẹ̀ yìí tí wọ́n pe Wike ọ̀hún sí pẹ̀lú bí wọ́n ṣe sọ di mọ̀ láti ẹnu ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ dókítà tí ń bẹ ní olúùlú ilẹ̀ yìí Àbújá dókítà George Ebongi níbi tó ti fi ọ̀rọ̀ náà léde lórí móhùnmáwòrán chánẹ́ẹ̀lì lánàá òde yìí níbi tó ti sọ di mọ̀ wípé pẹ̀lú gbogbo akitiyan àwọn dókítà láti lè jẹ́ kí ètò ìlera kó gbépọn sí i ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá níṣe ni Nyesom Wike kò wo ibi tí àwọn wà ṣùgbọ́n tó ná owó yanturu sójú à ń ṣe ọ̀nà à ń ba ilé jẹ́ à ń tún ilé ṣe tí ó sì wo ibi tí àwọn dókítà tí wọ́n ń ṣe ètò ìlera tí ò wo ibi tí wọ́n wà ó ní ṣáájú ni àwọn ti ṣe bẹ́ẹ̀ fi ìkìlọ̀ ọlọ́sẹ̀ 3 sílẹ̀ tẹ́lẹ̀ wípé tí ọ̀sẹ̀ 3 ọ̀hún tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti pé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 3 táwọn yóò fi ṣe ìkìlọ̀ ó ní ọ̀sẹ̀ 3 òun ni àwọn ti ń lò láti ọdún tó kọjá inú oṣù kejìlá ọdún 2024 èyí tó ti tẹnubodò lánàá òde yìí tó sì sọ dímọ̀ pé ọjọ́ 3 gbáko táwọn yóò fi ṣe ìkìlọ̀ táwọn yóò fi ṣe ìyanṣẹ́lódì oníkìlọ̀ fún Nyesom Wike àti àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ó ní wọn ò fẹ́ kí ètò ìlera ní pàtàkì jùlọ àwọn ilé ìwòsàn tí ń bẹ ní olúùlú ilẹ̀ yìí kó ní ìlọsíwájú ni ó ní tán bá fẹ́ kí àwọn ilé ìwòsàn náà kó ní ìlọsíwájú ó ní òun ò bá rọ Nyesom Wike wípé kó lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ ètò wà ní Wuse òun ò bá sì tún pẹ́ tó jẹ́ senate president Godwin Akpabio kó náà lọ sí ilé ìwòsàn Maitama kó lọ gba ìtọ́jú níbẹ̀ àti ẹni tó jẹ́ abẹnugan kó lọ sí ilé ìwòsàn Ìyáǹyà ní olúùlú ilẹ̀ yìí kó náà lọ ṣe bẹ́ẹ̀ kó lọ gba ìwòsàn níbẹ̀ ó ní tí gbogbo wọn bá ń ṣe báyìí níṣẹ́ ni wọ́n mọ ibi tí nǹkan kù sí níbi ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ èyí ló sì fà á tí wọn ò fi kọbi ara sí ìgbáyégbádùn àwọn ọmọ ènìyàn ní pàtàkì jùlọ nípa ètò ìlera tó ṣe wípé tán bá ti wúkọ́ pẹ́rẹ́ báyìí òkè òkun lọ́hùn ó ní wọ́n ń lọ ó ní òkè òkun tán lọ yìí ṣe báwọn kan náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún ilé ìwòsàn tí wọ́n ṣe kí ló dé táwọn náà lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n tún ilé ìwòsàn ti orílẹ̀-èdè Nàìjíríà ṣe ó ní àwọn kò gba owó oṣù níbi oṣù 6 sẹ́yìn báyìí bẹ́ẹ̀ wọn ò tún pèsè ohun ìmáyédọrùn àti ìmúṣẹ́yá fún àwọn ilé ìwòsàn tí bẹ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá fún ìdí èyí àwọn ó ṣe ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 3 gbáko nínú èyí tí yóò kan ilé ìwòsàn tó bẹ ní Wuse Asokoro Maitama Kubwa Zuba Kwali Abaji Nyanya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní lẹ́yìn ọjọ́ 3 yìí àwọn yóò tún ìjókòó àlàáfíà ṣùgbọ́n tí ò bá tó ti sí ọ̀rọ̀ lórí rẹ̀ ìgbà náà gangan làwọn yóò ṣẹ̀ṣẹ̀ wá yan ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ èyí táwọn kò tí ì lè sọgbà tí yóò tẹnubodò fídíò náà bẹ́ẹ̀ bí níbi tó ti ń sọ̀rọ̀ lórí Channel Television tá a ṣe àfihàn rẹ̀ fún yín báyìí. If we are ready to fix the healthcare system in this country, I would think that every government official must use the government hospitals. Let's start with that first. I would like to see the minister use Wuse General Hospital. I would like to see the Senate President use Maitama General Hospital. I would like to see the Speaker use Yanya General Hospital. Then we can start to fix the system. If they don't use it, then we can't fix it. I'm sorry, but that's the truth. I hope we get there.
Well, thank you so much. George Ebong is the president of the Association of Resident Doctors in the FCT. Thank you so much. And I wish you and your colleagues the best. And I'm hoping that Minister Nyesom Wike, the mandate secretary, and everyone involved in the FCT about the strike of the resident doctors do something urgently for the interest of the people of Abuja. Thank you so much indeed. Ẹ káàbọ̀ padà. Ní ìpínlẹ̀ Ògùn ni mo tẹkọ̀ létí lọ báyìí. Ilé-ẹjọ́ gíga tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n ti pàṣẹ yíyẹgi fún ọmọ ọdún 22 kan èyí tó ṣe bẹ́ẹ̀ tó gún òṣìṣẹ́ olówó nàbì tó gún ní ọ̀bẹ pa. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jamiu Malọmọ tó jẹ́ ẹni ọdún 22 ó ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Abẹ́òkúta ló ti pa láṣẹ fún pé kí wọ́n lọ rèé yẹgi fún arákùnrin ọ̀hún lórí ẹ̀sùn ìpànìyàn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe látẹni tó jẹ́ agbèfọ́ba. Wọ́n sọ di mímọ̀ wípé arákùnrin Jamiu Malọmọ ó ní ó lọ bá Àsísàtì Àkàndé lẹ́ni tó jẹ́ olówó nàbì èyí tí àwọn ọmọ òde òní tí wọ́n pè ní olóṣó ní ilé ọtí kan èyí tí wọ́n sọ di mọ̀ wípé ó wà ní 3AD ní Panṣẹ́kẹ́ tí ń ṣe Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn náà. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ di mọ̀ wípé ó lọ bá olóṣó ọ̀hún olówó nàbì tó sì gbé iṣẹ́ fún un nínú ètí àwọn méjì tí wọ́n jọ lọ sí ilé ara wọn láti lọ rèé túra kán ṣe ìgbádùn ara wọn. Wọ́n ní àjọsọ àwọn méjèèjì láàrin Jamiu Malọmọ àti Àsísàtì Àkàndé ó ní wípé owó iṣẹ́ òun yóò gba 10,000 náírà 10,000 naira. Ó ní ṣùgbọ́n nígbà tí Jamiu Malọmọ tó ṣe iṣẹ́ yìí tán níṣe ni ó kó 8,000 náírà fún Àsísàtì Àkàndé. Ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ 18 inú oṣù kejì ọdún 2021 ó ní àlàyé tí ilé ẹjọ́ ń ṣe yìí ní nǹkan bí dédé agogo 9:30 alẹ́ ọjọ́ yìí èyí tí wọ́n ní ilé Jamiu Malọmọ tó wà ní orí àpáta Òkè Àrẹ́gbá ní Abẹ́òkúta ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ nígbà tí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì nípa ó sanwó mi pé ìyìn ní fún ọ lówó rẹ̀ pé ó ní Jamiu Malọmọ ló ṣe bẹ́ẹ̀ tó lọ rèé mú ọ̀bẹ tó fi gún òṣìṣẹ́ òun Àsísàtì Àkàndé ní ọrùn tí ẹ̀mí rẹ̀ sì bọ́ ní wàràǹṣeṣà. Wọ́n ní nígbà tó tún padà lọ sí ilé ọtí ọ̀hún tó wà ní 3AD náà ni ó tún fẹ́ lọ mú olówó nàbì míì tí yóò tún ṣe bí ó ṣe ṣe fún un. Níṣe ni àwọn agbófinró náà bá fẹ́ páńpẹ́ òfin mu láti ọdún náà lọ́hùn ló ti wà ní àtìmọ́lé níbi tí adájọ́ Ògúnfowórà tó ti wá dájọ́ ọ̀hún lánàá òde yìí wípé lórí ẹ̀rí májẹ̀míìsó tí ń bẹ ní iwájú ilé ẹjọ́ yìí a rí dájú gbangba pé Jamiu Malọmọ ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án. Fún ìdí èyí òun náà pa láṣẹ wípé kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ kán lọ rè yẹgi fún Jamiu Malọmọ. Báyìí ni Jamiu Malọmọ ló ṣe padà lọ báyìí o. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun àjọ NNCDC yún àjọ ẹ̀ṣọ́ ara ẹni náà ní ààbò lúná ṣe àwárí ọmọdébìnrin kan èyí tí kò mọ ibi tó ń lọ àti ibi tó ti ń bọ̀. Ọmọdébìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kádíjà Abímbọ́lá ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rí ní agbègbè Owódé Ẹdẹ ní Ẹdẹ tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí àlàyé alukoro àjọ ẹ̀ṣọ́ ara ẹni náà ní àbòlú Kẹ́hìndé Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó sọ di mímọ̀ wípé àwọn rí ọmọ òun ní nǹkan bí dédé aago kan òru ọjọ́ Sunday èyí tí a lò sẹ́yìn yìí ní ẹni tó ń lọ tó ń bọ̀ tí kò sì mọ ibi tó ń lọ àti ibi tó ti ń bọ̀. Nígbà tí wọ́n sọ di mímọ̀ wípé arákùnrin kan tó jẹ́ aláàánú Samaria òun ló ṣe bẹ́ẹ̀ mú ọmọ náà lọ sí àgọ́ àwọn àjọ NNCDC náà níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá ọmọ òun lẹ́nu wò. Ọmọ náà ṣe ní àlàyé pé láti ìpínlẹ̀ Èkó lòun àti ìyá òun àti àwọn àbúrò òun 3 kan náà ti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá ṣe ọdún ayẹyẹ ọdún tuntun èyí tí a lò sẹ́yìn yìí tó sì sọ dímọ̀ wípé ìyá òun ló ní kó ń lọ ta ọjà ọṣẹ ní ọjà Owódé Ẹdẹ náà nígbà tó sì sọ dímọ̀ pé tóun bá ti tà tán òun padà bọ̀ wá mú ọmọ náà ṣùgbọ́n Kádíjà ló ṣe ní àlàyé pé òun kò rí ìyá òun mọ́ láti ìgbà náà òun kò sì mọ ọ̀nà ilé àwọn ló jẹ́ kí òun máa lọ kí òun sì máa bọ̀. Wàyí o àjọ NNCDC ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá pé gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún wípé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá dá àwọn òbí ọmọ yìí mọ̀ ẹ tètè kàn sí wọn kí wọ́n wá ṣe bẹ́ẹ̀ yọjú sí ọmọ wọn ní àgọ́ àwọn àjọ NNCDC náà tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún. Ọwọ́
ọwọ́ tẹ arábìnrin oníṣòwò kan tó ṣe bẹ́ẹ̀ lu ọmọ ọdún 13 nílùkulù ní ìpínlẹ̀ Imo lórí ẹ̀sùn pé ọmọ òun ó lọ jí owó òun kó. arábìnrin tó jẹ́ oníṣòwò inú ọjà kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Edith Nwanchukwu ẹni ọdún 45 ó ní ọwọ́ ti bàbá yìí lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé ó lu ọmọ ọ̀dọ̀ rẹ̀ Kelechi Ejieke ọmọ ọdún 13 ní ìlùkulù gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ọlọ́jà náà ní inú ọjà èyí tí wọ́n sọ dímọ̀ wípé nínú ọjà ńlá kan tó bẹ ní Òwèrì tí ń ṣe olúlu ìpínlẹ̀ Imo èyí tó sọ dímọ̀ pé arábìnrin ọ̀hún ó ló lu ọmọ Kelechi Ejieke yìí ní ìlùkulù títí tí àpá tó fi jáde ní ara ọmọ náà tó sì tún lérí sí ọmọ òun pé kò tí ì tán o níṣe ni yóò tún jẹ ẹgbàá pankẹrẹ ọ̀nà 10 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti gba ọmọ òun kalẹ̀ ó ní wọ́n ti pe àwọn agbófinró nínú ètí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Henry Okoye tó ti sọ ọ́ di mímọ̀ wípé wọ́n pe àwọn ni wọ́n sì sọ ọ́ di mímọ̀ pé wọ́n gba ọmọ náà ní ọwọ́ rẹ̀ nínú ètí ọmọ òun ti wà ní ilé ìwòsàn nígbà tán fi ọ̀rọ̀ wá arábìnrin Edith lẹ́nu wò ó sọ ọ́ di mímọ̀ pé ọmọ ọ̀dọ̀ òun ò ní Kelechi Ejieke yìí èyí tó wá láti abúlé kan láti inú ẹbí kan tá pè ní Ama-Eke Adam ní ìpínlẹ̀ Abia. Nínú àlàyé rẹ̀ ó ní ọmọ náà ni ó jí owó òun ṣùgbọ́n tọmọ òun kọ̀ jálẹ̀ pé òun kò mú owó rẹ̀ o báyìí ni ó ṣe bẹ̀rẹ̀ sí ní lu ọmọ òun ní ìlùkulù ó ti wà ní àtìmọ́lé báyìí níbi tí ọmọ ọdún 13 náà tán ló ti wà ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ látàrí ọgbẹ́ oríṣiríṣi àti oríranran èyí tí arábìnrin náà tó ti dá sí ọmọ òun lára. Alukoro Henry Okoye ó ní ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ó ní kò ní fọwọ́dẹ̀ rẹ̀ múrú ọ̀rọ̀ báyìí o nínú ètò ìsọdúnmọ̀ pé arábìnrin Edith yóò kọjú sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìṣọmọ níṣekúṣe àti lílu ọmọ ní ìlòkulù. Ọwọ́ bá àwọn méjì tán ṣekú pa ọ̀dọ́kùnrin kan ní ìpínlẹ̀ Kebbi báyìí lásìkò tí wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Muhammadu Sani tọ́pọ̀lọpọ̀ túmọ̀ sí Kado ó ní wọ́n fi páńpẹ́ òfin mú òun àti ẹnì kejì rẹ̀ tí wọ́n kò fi orúkọ rẹ̀ léde lásìkò tàfin kò ròyìn jọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ní ọjọ́ 14 inú oṣù kínní ọdún tá ń lò lọ́wọ́ yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣekú pa ọmọ kan tó sì tún dá egbò tó sì tún sọ ọmọ kejì di ẹni tó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí. Báwo ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀? Wọ́n ní lásìkò tí wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó ní agbègbè tó pè ní Nguwa Magaji ìjọba ìbílẹ̀ Koko Sibese ní ìpínlẹ̀ Kebbi ọ̀hún ó ní ilé arákùnrin tí wọ́n pè ní Balamanu ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ jó ijó ìbílẹ̀ nínú ìtàn ni wọ́n yin ìbọn sókè wọ́n sì ṣe yìnbọn yìí níṣe ni ó bá ọmọdékùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tán ti dárúkọ Aliamin Garba àti Bello Shehu. Aliami yìí ó ní wọ́n ní ọta ìbọn náà ló bá ní agbárí tó sì gbabẹ̀ lọ sí àjò àrèmábọ̀ nígbà tí Bello Shehu tó ń bẹ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn báyìí. Alukoro Nafiu Abubakar ó ní irú ìgbésẹ̀ táwọn ènìyàn yìí gbé ó ní kò bá òfin mu pẹ̀lú bí wọ́n ṣe ní ìbọn lọ́wọ́ ó ní gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tán ní ohun ìjà olóró bíi ìbọn àti nǹkan míì lọ́wọ́ níṣe ni òun rọ̀ wọ́n báyìí pé kí wọ́n tètè lọ sí ilé agbófinró tó bá súnmọ́ wọn jù láti lọ rè kó gbogbo àwọn nǹkan náà kalẹ̀. Ó ní àwọn kò fẹ́ mọ bí irú ìbọn ọ̀hún bó ṣe jẹ́ o bóyá ti ìbílẹ̀ tàbí ti òkè òkun ni pé gbogbo èyí ó ní kò bófin mu nígbà tó sì sọdún mọ́ pé àwọn méjèèjì tí wọ́n fi páńpẹ́ òfin mú yìí nípa ìṣekúpani àti kíkó ohun ìjà olóró pamọ́ sínú ilé ni wọ́n kọjú wọn sí ilé òfin níbi tí wọ́n ti lọ gba ìdájọ́ lórí ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tá bá fi kan àwọn méjèèjì ọ̀hún. Ẹ máa kíyèsára o àwọn báńdíìtì tí ń wọnú ìlú wa báyìí ìjọba ìpínlẹ̀ Sokoto ló fi ìgbéta bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Sokoto láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Sokoto ọ̀hún lórí ètò ààbò ìyún Hamadu Aliyu tó fi ìròyìn náà léde síta fún àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún níbi tó ti ń sọ di mímọ̀ wípé kí ètò ààbò tó péye àtèyí tó gbé pẹ́ẹ́lí kó tún lè máa tẹ̀síwájú ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Sokoto. A ní láti kéde àwọn ìgbésẹ̀ tí àwọn báńdíìtì yún àwọn agbésùmọ̀mí èyí tí wọ́n tún gbé lọ́wọ́ báyìí nígbà tí ń ṣe ní àlàyé wípé gbogbo ìkọlù táwọn ọmọ ogun ilẹ̀ yìí tó ti ń ṣe sí àwọn agbésùmọ̀mí
agbésùmọ̀mí ọ̀hún ní inú igbó wọn tán farasin kò sí ó ní ó ti ń so èso rere nínú ìtàn sì sọ di mọ̀ pé àwọn agbésùmọ̀mí náà ti ń jáde túyáyà kúrò ní inú igbó ọ̀hún tó sì ti ń darapọ̀ mọ́ àwọn ará ìlú ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto ọ̀hún pé tẹ́ bá kẹ́fín ènìyàn tí ojú rẹ̀ ṣe àjòjì ní àdúgbò yín ẹ tètè ké sí àwọn agbófinró bẹ́ẹ̀ tẹ́ bá sì rí àwọn ènìyàn tí wọ́n gbé ọgbẹ́ káàkiri inú ìlú kẹ́ ẹ ti mọ̀ pé àwọn agbésùmọ̀mí tán sá kúrò ní inú igbó ọ̀hún ó ní wọ́n wá sí inú ìlú yìí ní pàtàkì jùlọ ní àwọn ilé ìwòsàn kéréje ètò ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún pé tán bá fẹ́ wá gba ìtọ́jú níbẹ̀ ẹ má fi ojú ẹrẹ̀ kẹ́ ẹ má fi wò kẹ́ ẹ sì má fi ọwọ́ ẹrẹ̀ kẹ́ ẹ má fi mú ọ̀rọ̀ wọn torí pé ó ṣeé ṣe kí wọ́n wà lára àwọn agbésùmọ̀mí èyí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ti lé kúrò ní inú igbó ọ̀hún ó ní àwọn lu àwọn ọmọ ogun ilẹ̀ yìí lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribi èyí tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Sokoto ọ̀hún nípa pé àwọn agbésùmọ̀mí náà ó ní wọ́n ti ń júbẹ̀ ìwòrò báyìí o tá ti ń kúrò ní ibùba wọn tó ní kúlùkù wọn sì ti ń bẹ́ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ó ní kí ètò ààbò náà kó má bàa tún wá mẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ bá wá rí tí ìrìn wọn gba ìfurasí ẹ tètè ké gbàjarè wọn síta kọ́wọ́ òfin kó tún lè bà wọ́n bá ṣe wọnú ìlú wa báyìí. àwọn ọmọ ogun ojú òfurufú làwọn náà ti ṣe bẹ̀bẹ̀ báyìí lẹ́ni tí wọ́n tún ṣe ìkọlù ńlá fún àwọn agbésùmọ̀mí ní inú igbó wọn nígbà tí ọ̀gọ̀rọ̀ àwọn báńdíìtì náà tán ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra báyìí. The Nigerian Air Force ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tójú òfurufú lábẹ́ Operation Fasanyama ó ní wọ́n ṣe ìkọlù ńlá sí àwọn agbésùmọ̀mí ní inú gbẹ́tọ̀pẹ̀ ní Aláwà ìjọba ìbílẹ̀ Ṣìrórò ní ìpínlẹ̀ Niger gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti títako ìwà ọ̀ràn dídá ní ilẹ̀ yìí ti Lake Chad àti orílẹ̀-èdè Nàìjíríà Zagazola Mahama ó sọ dímọ̀ wípé ìkọlù náà ló wáyé ní ọjọ́ 21 inú oṣù kínní ọdún tá a wà yìí pẹ̀lú bí àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ṣe ju àdó olóró èyí tí bá ṣe ju àdó olóró sí ibùgbà àwọn agbésùmọ̀mí tí ń bẹ ní inú igbó náà lẹ́yìn tí àwọn agbésùmọ̀mí náà tán wu ìwà burúkú ní ọjọ́ 19 inú oṣù kejìlá ọdún 2024 tá a lò sẹ́yìn ní inú lágbègbè tó pè ní Basa ìjọba ìbílẹ̀ Ṣìrórò yìí náà ni níbi tí àwọn ọmọ ogun lẹ́yìn ti padà lọ ṣe ìkọlù sí wọn lẹ́yìn tí wọ́n ṣe àwárí pé àwọn ikọ̀ agbésùmọ̀mí náà ìhà yín ni wọ́n fi ṣe ibùjókòó sí àti ibùba wọn níbi tán ti sọ di mímọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí wọ́n ju àdó olóró sáàrin wọn nínú igbó burúkú tí wọ́n wà yìí nígbà tó pọ̀lọpọ̀ wọn tán fi ara pa tán sì ti júbà ìhòòrò lọ sí ibòmíì ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ ọmọ ogun ojú òfurufú Olúṣọlá Akínbóyèwá ó ní àwọn tó bẹ́ẹ̀ ṣe wọn sọ̀rọ̀ yìí wọn ò tí ì lọ o wípé àwọn náà sì ń bẹ ní àyíká wọn níbi táwọn yóò ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa wọ́n tàbí káwọn mú wọn láàyè ní gbogbo inú igbó yòówù kí wọ́n lè wà torí pé àwọn ti pinnu báyìí pé àlàáfíà gbọ́dọ̀ jọba ní gbogbo ilẹ̀ àríwá níbi táwọn sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó ti ń ṣe èso rere báyìí. wọ́n ti fẹ̀yìn Abu Ikima apàṣẹ ikọ̀ Boko Haram ní Ganzua wọ́n ti fẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí nínú ìkọlù tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tán ṣe sí agbègbè tán pè ní Mantari tàbí Gabchari Kashmiri àti Maimusari ní ìjọba ìbílẹ̀ Bama ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún ibẹ̀ náà ti sọ di mọ̀ wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn ẹni tó jẹ́ aláṣẹ nínú ikọ̀ Boko Haram ní ìlú tó pè ní Gaizua yìí níbi tí wọ́n ti fi àwòrán rẹ̀ tí wọ́n ti fàwòrán hàn dé wípé ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ti tẹ̀ lẹ́ni tí wọ́n ti fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ nínú ìkọlù tí wọ́n ṣe wọ́n júwe Abu Ikima gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ aláṣẹ fún ikọ̀ Boko Haram ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ti fi ọwọ́ bàbá yìí àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí gbogbo wọn tán ti gba èkúrújẹ lọ́wọ́ ìbọra lásìkò tán ṣe ìkọlù sí wọn yìí náà ní Abu Ikima ó fẹ́ bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ látàrí ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó dùn dáadáa wọ́n ní ṣùgbọ́n bó ṣe gbọ̀nà ẹ̀yìn yọ báyìí àwọn gbáwájú yọ sí ni o tán sì ṣe bẹ́ẹ̀ tán jà níbọn níyẹ̀ tán jà níbọn láyà ló bá ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ìbọra. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí pẹ̀lú bó ti jẹ́ pé kì í dùn kó pọ̀ ṣókí náà lọ́bì oge títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tá a wà yìí mo gbàládùra pé àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrò aburú síra wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún ti àsìkò yìí.